èmi lẹni àkọ́kọ́ kọ́kọ́ jẹ́ Òṣùpá káàkiri kó tó di pé ọmọ mi Saheed Òṣùpá tó náà ń jẹ́ Òṣùpá. Aláǹgẹ̀rẹ̀ o Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Bàbá ló bá mi ṣe, bàbá ló bá mi ṣe o, Ọlọ́run tó sì kẹ́ mi, bàbá ló bá mi ṣe. Ara Àwúrèbe náà ni. Aláǹgẹ̀rẹ̀. Lájí Àyìndé, Síkírù Àyìndé Barrister, ìgbà tí wọ́n wà láyé tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn lẹ́kọ̀ọ́ tí gbogbo wa jọ lọ. Mo jẹ́ ni àkọ́kọ́ ńjọ́ náà nínú Àwúrèbe tí mo kọ́kọ́ kọrin ńjọ́ náà. Wọ́n bá gbọ́wọ́ lé mi lórí báyìí, wọ́n ní ṣé epo àkàrà lọ kọ́ mi ń sẹ́ni. Ṣé ẹ rí orin tí mò ń kọ yìí? Àjẹbí ni, torí bàbá tó bí mi lọ́mọ gan onílù ni. Àwọn onídòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni. Bàbá mi náà ló sì jẹ́ alága gbogbo Olúfọ̀n Society kó tó ti mọ́ jáde láyé. Aláǹgẹ̀rẹ̀. Èmi lẹni àkọ́kọ́ fún gbogbo tìwó ní wéré. Wéré náà ló bí fújì. Àbíkọ́ ń lórin nígbà náà pé. Àlájì Àyìnlá ọmọ Oníwúrà kọ́lọ́run forí jì wọ́n. Tí máwọn Àlájì Fatai olówó ń yọ̀, gbogbo àtàwọn náà gbégbà àjọ gbégbà ni. Mo á kọrin kan fún ọjọ́ náà inú mi á dùn. Mo ní Adédòbú tẹ́lẹ̀ ò ní kí o, òun náà lẹ́ padà wá kí. Bàbá mi bá rọ̀ mọ́ mi, ọba ju fìlà sí pé ń bọ̀ lọ́mọ ẹ̀ ti wá. Àlájì Ismaila Àjàní kọ́lọ́run bá ń forí jì wọ́n ní ọmọ ẹ̀ àwọn ó ṣe nǹkan mẹ́ta làwọn ó ṣe fún ọ. Yóò gbọ́ lọ àwọn ọ̀ràn mọ́ka, àwọn ó sì rákà fún ọ sọ́mọ mi, àwọn ó sì wá nǹkan lé fún ọ. Kọ̀ wá ju bí oṣù méjì tí wọ́n sọ̀rọ̀ lọ ní kú bá dé. Bá ti jọ ń sọ̀rọ̀ ìmọ̀ pé ń di òní. Ebi ń fà mí yọ lábẹ́ mọ́tò ni tí mọ̀ pé mi ò ní kú. Látìgbà náà ni ìṣòro yìí ti wá dé. Ó yá ló mọ ohun ojú rí, kọ́gbọ́n nínú ohun ojú rí. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Èmi ọmọ Adéyẹmí ọba Àwúrèbe tilẹ̀ Yorùbá, àrólé Dáúdà Àlájì Dáúdà epo àkàrà. Nígbà tí wọ́n kú tán náà ni wọ́n fi mí jẹ nìbàdàn, torí Ìbàdàn náà mo ti ń ṣiṣẹ́ orin mi. Ìbẹ̀rẹ̀ orin Àwúrèbe mi, wéré jíjí sàárì jíjí tá à ń jí wọn lóru la fi bẹ̀rẹ̀ ládùúgbò Ìwó náà ni. Lọ́wọ́ ọ̀gá mi náà mo ti bá Àwúrèbe, Àlájì Dáúdà Àkànmú epo àkàrà, kọ́lọ́run forí jì wọ́n. Àjọṣe wa dùn pọ̀. Àwọn tí a jọ wà tá à ń kọ́ Àwúrèbe níwò, ọ̀rẹ́ mi kọ́lọ́run fún un náà lálàáfíà, Champion Musa Àkàngbé. Ó ń bẹ o, ṣùgbọ́n òun náà kò sálàáfíà. Àlájì Kábírù ewé ńlá, àjọ wà náà ni, kọ́lọ́run forí jì àwọn náà ti kú. Ọ̀kín Àríyọ̀, fún Káílà Ọ̀kín Àríyọ̀, òun náà ti dèrò ọ̀run lónìí, àjọ bẹ̀rẹ̀ náà ni. Àti ọmọ mi Mọ́súdì Tọ́wò, gbogbo wa pátápátá lájọ bẹ̀rẹ̀ eré yìí. Àti ọ̀rẹ́ mi kan sí Àkàkúnlẹ̀yàn, àjọ bẹ̀rẹ̀ wéré níwò náà ni. Èmi lẹni àkọ́kọ́ fún gbogbo tìwó ní wéré. Wéré náà ló bí fújì. Àbíkọ́ ń lórin nígbà náà pé inú wéré la gbé yọ fújì wálé ayé, nígbà táwa ń kọrin pẹ̀lú o. Wéré ni ọba Olúwa ló fèrè sí iṣẹ́ mi àti dúpẹ́. Wéré ló di fújì àti dúpẹ́. Àyìndé ní Ràsídì àti dúpẹ́. Túndé ní Fàdákà àti dúpẹ́. Àlàbí ní Sìrómà àti dúpẹ́. Ẹni tó kọ́ Àlájì Dáúdà Àkànmú epo àkàrà tó kọ́kọ́ lórin yẹn káwa náà tó gbà. Èmi náà mo kọ́kọ́ jẹ́ Òṣùpá káàkiri. Èmi mo kọ́kọ́ jẹ́ Òṣùpá kó tó di pé ọmọ mi Saheed Òṣùpá tó náà ń jẹ́ Òṣùpá, kọ́lọ́run bá mi kó jẹ́ kẹ́mi rẹ̀ ògún. Tọrọ máa àlùbáríkà ni. Àwúrèbe àti fújì, ìyàtọ̀ tí ń bẹ náà ni pé ń gbé pé Àwúrèbe náà ni wọ́n kọ́ mọ̀ kó tó di pé fújì náà dé. Àwùjọ bíi láìmínà ṣàìtánì rọ́jí mi, kí n tó ṣeré òní ohun ojú bá fọ́lọ́hun, ìbà fọ́lọ́hun àkọ́kọ́. Òṣùpá dé, ọmọ Adéyẹmí, ọlọ́mọ padà lẹ́yìn mi. Bí mo bá jókòó lẹ̀, bí mo bá ń bọ́, kò sẹ́ni tí ọmọ kọmọ mi ní ilé orin. Òṣùpá Wákìlì ọkọ Fúnkẹ́, Òṣùpá Wákìlì ọkọ Àbíkẹ́, ọkọ Mọ́túnráyọ̀, gbogbo wọn wá dá. Ìlú tẹ́ ń lù sí náà lọ́jọ́ yàtọ̀. Láìlá
ìlà ńlá òṣùpá náà bí mo gbére mi dé àìlá ìlà ńlá òṣùpá náà bí mo gbére mi dé. Ìgbà tá a máa ń jí wéré káàkiri nínú àwẹ̀ nu o làwọn máa ń kọrin tí mò ń kọ yìí. Ìrírí ayé mi ni pé ṣé ẹ rí orin tí mò ń kọ yìí àjẹbí ni, torí bàbá tó bí mi lọ́mọ gan onílù ni, àwọn onídòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni. Bàbá mi náà ló sì jẹ́ alága gbogbo onílù Ọ̀ṣun state kó tó di wọ́n jáde láyé. Adéyẹmí Àkànó lórúkọ bàbá tó bí mi. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ojú rí mo ń lọ ṣeré l'Ábùjá ni, eré ni mo ń lọ sí l'Ábùjá ni incident yẹn fi wá ṣẹlẹ̀. Ó wá dàbí gbà pé láti ìgbà náà mo ti wá wálé. Ọlọ́run gan ni ọ̀mẹ́mí mi lọ. Láti 2014 mo ti wà lẹ́nu rẹ̀. Àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ sí í ṣe wéré yìí. Oríṣiríṣi ìṣòro náà ló dojú kọ wá, ṣùgbọ́n Ọlọ́run wá fún wa níṣẹ́gun rẹ̀. Torí pé káàkiri nígbà wúrìdì mi tó jẹyọ tó di pé a bẹ̀rẹ̀ sí káàkiri, mo lọ ṣeré fún wọn nílùú Abidjan, Port Harcourt ni, Sokoto ni, Kaduna ni, kò síbi tí mi ṣeré dé. Mo gbogbo àwọn ọmọ Òwò tó wà níbẹ̀ àtàwọn ọmọ Ìbàdàn, gbogbo rẹ̀ mo ti ṣeré káàkiri. Wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run, tí wọ́n kó mi mọ́ra gan. Kódà ohun tí wọ́n ṣe fún mi mi ò lè gbàgbé láéláé. Mi ò lè gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n mọ̀ pé ṣòro ti wà. Kálukú wọn náà ni wọ́n máa ń pè mí nítorí nǹkan tí ó fi nǹkan ránṣẹ́ sí mi, gbogbo wọn pátápátá tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. Bàbá ló bá mi ṣe, bàbá ló bá mi ṣe o, Ọlọ́run tó sì kẹ́ mi, bàbá ló bá mi ṣe. Ara Àwúrèbe náà ni. Lájí Àyìndé, Síkírù Àyìndé Barrister, k'Ọlọ́run aláàánú kó forí jì wọ́n. Ìgbà tí wọ́n wà láyé, tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn l'Ékòó tí gbogbo wa jọ lọ, ìkọ̀ọ̀kan ni wọ́n fún wa ní microphone ká máa kọrin. Èmi mo jẹ́ ni àkọ́kọ́ ńjọ́ náà nínú Àwúrèbe tí mo kọ́ kọrin ńjọ́ náà. Alhaji Barrister Àyìndé wá ń sọ pé bó lèèyàn ṣe gbé epo àkàrà báyìí bí ìgbà pé epo àkàrà ní ń dó. Alhaji Àyìndé wọ́n bá gbọ́wọ́ lé mi lórí báyìí, wọ́n ní ṣé epo àkàrà lọ kọ́ mi ń sẹ́ ni. Mo ní kèsì pé Ọlọ́run ọba mo ń lo bí ṣẹ̀bùn fún mi, torí pé àjẹbí mi, bàbá tó bí mi, ìlú ni wọ́n máa ń lù. Wọ́n wá ṣàdúrà fún mi ńjọ́ náà. Wọ́n ṣàdúrà fún mi, wọ́n tó fowó bọ̀ lápò. Wọ́n ní kéèyàn máa bọ́ bí epo àkàrà báyìí láì ṣe pé òun lọ kọ́ ń sẹ́. Mo ní kódà ń tẹ̀lé wọn rí, fúnra Ọlọ́run ló fi ṣẹ̀bùn fún mi. Ìgbà tára yìí láde epo àkàrà wà láyé, kò sí jà, kò sí ìtàn. Ṣé ẹ mọ̀ pé orogún ògbò náà ló le jù. Ọdún tí wọ́n wá gbé mi níwòó yìí pé kí n wá s'Íbàdàn láti wá jẹ́ pé kí n máa lead Àwúrèbe. Ṣùgbọ́n tó mú débẹ̀ ńgbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ wọn, ìjà wáyé láàrin ara wọn. Ṣùgbọ́n gbogbo ayé wọn parí ẹ̀ tì. Àlàájì sá ní pé wọn ò ṣe mọ́ pé wọ́n sá mọ́ lọ náà ni. Ẹni tó wá jẹ́ alága àwọn onítírélà l'Ékòó, Alhaji Ismaila Ajani, k'Ọlọ́run forí jì wọ́n. Wọ́n ní wọ́n sọ pé gbogbo yín lè ṣe lè kọrin. Ṣùgbọ́n ọmọ kan ń bẹ tó wá ṣeré fún àwọn ní Ọ̀yọ́ tí bá ń kọrin báyìí rèé pa àkàrà ni. Ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ bí? Wọ́n ní àwọn mọ̀ wọ́n lọ́rẹ̀ẹ́ àwọn ni. Wọ́n ní ẹ try ẹ lọ gbé wá. Ká ẹ lọ gbé wá. Ọdún tí wọ́n wá gbé mi, ó ṣe di pé àbá lọ gbá rẹ̀. Ẹ̀rí jọ̀ǹpù tá a wá ṣe òkìkí wá kàn ní gbogbo Ìbàdàn pé ṣépo àkàrà tún leléyìí ni, ṣépo àkàrà ni. Wọ́n ní epo àkàrà kọ́, wọ́n ní ọmọ tó wá láti Ìwó ni. Wọ́n náà ní ìbò láti Ìwó báyìí. Wọ́n rí i pé ìjà fẹ́ wálé láàrin ara wa ń gbà náà, láàrin ara wọn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn tí wọ́n lọ ń gbà náà. Àwọn gan mọ̀ pé ó lè rí báyẹn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn tí wọ́n dà lẹ̀. K'Ọlọ́run forí jì wọ́n. Ṣèdédé gba ọmọọṣẹ́ wọn o. Ìgbà tó dà ìgbà pé wọ́n dà wọ́n lẹ̀ tí wọ́n láwọn ò ṣe mọ́ tí wọ́n rìn káàkiri tí wọn ò rí bí èèyàn kan lọ́nà wọ́n fi wá gbé mi lèmi náà fi dára Ìbàdàn. Wọ́n kọ́ fẹ́ ṣe bí èdè àìyedè, ṣùgbọ́n àwọn yẹn wá dá, bàbá wa Adédìbú náà dá sí. Wọ́n dá sí ọ̀rọ̀. Níjọ́ tá a ṣe jọ́ǹpù yẹn, bàbá náà wá bẹ̀, Adédìbú. Mo ní mo gbére mi dé, mo gbére mi dé. Bí mo bá jókòó lẹ̀, bí mo bá ń bọ̀, kò sẹ́ni tí ọmọ kọ́mọ mi ò rí.
mo ní wọn á kọrin kan fún ọjọ́ náà inú wa dùn mo ní Adédòbú tẹ́lẹ̀ ò ní kí o òun náà lẹ́ padà wá kí. Bàbá mi bá rọ̀ mọ́ mi ọba ju fìlà sí pé ń bọ̀ lọ́mọ ẹ̀ ti wà. Adédòbú tẹ́lẹ̀ ò ní kí òun náà lẹ́ padà wá. Bàbá mi bá rọ̀ mọ́ mi gbogbo oúnjẹ tá a wá jẹ láyà bá ń jọ náà bàbá yẹn ló ní ó sì wá sí jọ́pù everybody wà ń jẹ wọ́n mu wọ́n ń gbádùn lórí pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ ò ní kí òun náà lẹ́ padà wá kí. Adédòbú ò máa kó wọn lọ Adédòbú ò máa kó wa lọ ìṣe rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn o Adédòbú ò máa kó wa lọ. Ọjọ́ tó ga ni ọjọ́ tá à ń wí yìí. Bàbá yìí wà ń sọ pé èmi Adédòbú mo parí ìjà sí Olóhùn ò ṣe mọ́ pé kì í ṣẹ̀bi rẹ̀ àwọn tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mu. Kódà nígbà tí wọ́n kú gan-an mo ṣe rẹ́kọ̀dù fún wọn mo fi kí Àlájì Dáúdà Epo Àkàrà ó ń bẹ lọ́wọ́ mọ́níjà mi èèpẹ̀ ilẹ̀ fẹ́ ra rẹ́kọ̀dù yẹn lọ́nà tí mo gbà kí wọ́n. Àwọn èèyàn sọ pé tó ń di bí ìjà ti wà láàrin ẹ wá wò bí Òṣùpá ti wá kí ó ṣe kí Àlájì Dáúdà Epo Àkàrà sí. Òkìkí wá kàn Ìbàdàn òkìkí wá kàn wẹrẹ ọ̀pọ̀ rẹpẹtẹ ni pé àwọn èèyàn wọ́n sá pọ́n mi lé Alhaji Ismail Ajani Ọlọ́run bá ń foríjì wọn. Ọdún tí a wá ṣe jọ́ǹpù yẹn bí oṣù kẹta rẹ̀ wọ́n á pè mí wọ́n ní ọmọ ìyá àwọn ó ṣe nǹkan mẹ́ta làwọn ó ṣe fún ọ yóò gbọ́ lọ àwọn ọ̀ràn mọ́ka àwọn ó sì ra káà fún ọ sọ́mọ mi yóò gbọ́ Ọlọ́run àwọn ó sì wá nkọ́lé fún ọ àwọn ò rí pé à ń kọ́lé fún ọ tó sì mọ́ gbádùn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run ní ṣiṣẹ́ rẹ̀ kò wá ju bí oṣù méjì tí wọ́n sọ̀rọ̀ lọ ní ikú bá dé wọ́n ti dèrò ọ̀run lónìí. Ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Ìrírí pọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run dẹ́mi mi sí torí pé bá a ti jọ ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ǹdí òní níjọ́ accident yẹn ṣẹlẹ̀ tí mo lọ sí l'Àbújá ebi ń fà mí yọ lábẹ́ mọ́tò ni tí mọ̀ pé mi ò ní kú látìgbà náà ni ìṣòro yìí ti wá dé sí mi mo ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó mi yọ. Àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Ìbàdàn wọ́n fẹ́ẹ́ ṣe àjọ̀dún ẹgbẹ́ ebi ògá wọn ti ra aṣọ fún mi aṣọ tí wọ́n fi jáde ẹgbẹ́ wọ́n ti kó owó mọ́tò ránṣẹ́ àtọwọ́ instrument gbogbo ẹ̀ láti gbà tá a fi wá lọ ńjọ́ náà. Nígbà tí wọ́n gbọ́ pé accident ṣẹlẹ̀ ó dùn wọ́n ní wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé àmọ́ padà ń wo ìtìlẹ ṣùgbọ́n ẹni tó bá lè ṣe bí yóò tiẹ̀ lè ṣe tiẹ̀ náà kí n bá ń wá ẹnìkan kó wá kọrin fáwọn náà mo ṣe àrẹ́yìn fún ọ̀rẹ́ mi kan pé kó lọ play fún wọn ní Àbújá wọ́n dẹ̀ tọ́jú wọn wọ́n ṣe dáadáa pẹ̀lú wọn. Ifo gan gbogbo owó tí wọ́n pa lọ́wọ́ Ọ̀yọ́ tọrọ ń bẹ̀ bí wọ́n ti ń bọ̀ ọ̀dọ̀ mi ní agbé wa wọ́n níbo là ń fẹ́ ṣe ọ̀gá wa mo ní tó bá wù ní ẹyọ ń bẹ̀ ní tó bá ṣẹ́kù ní ẹkọ fẹ́ bẹ̀ àwọn làwọn ò lè ṣe bẹ́ẹ̀ o torí àwọn bẹ̀ lọ́wọ́ àlùbáríkà wọ́n ní táwọn fẹ́ nù ìgbésẹ̀ wọn wọ́n bá yọ owó díẹ̀ bẹ́ẹ̀ pa ní yòókù gbogbo ẹ̀ tí wọ́n máa kó lọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Nígbà tí wọ́n tó wà ń bọ̀ àwọn ẹgbẹ́ ọmọ Ìbàdàn yẹn wọ́n tún wá fowó ránṣẹ́ sí mi pé kí n fi máa jẹ kí n fi máa mu kọ́ wọ́n sì wàhálà kankan torí mo ṣe jó lórin tó yìí o èyàn lè fẹ̀sìn Ọlọ́run bá mi ṣeré o bí mo ṣe wà tí n bá tí ì kírun kan báyìí mi ní gbádùn ara mi. bí sìn mo ṣe wà nínú ilé ní ìlàfààní àti lọ mọ́sálásí báyìí ìrun wákàtí 5 mi ọjà nínú ilé tó ṣẹlẹ̀ ni pé ṣé ẹ rí ọ̀gá wa tí ń jẹ́ Epo Àkàrà àwòkọ́ṣe ni in tó mú Epo Àkàrà gẹ́gẹ́ bí ìtàn wọn tí wọ́n sọ lásìkò ìgbà tí wọ́n lọ sí skul ìyá wọn máa ń tàkàrà ìjọ́ kan wọ́n wá lọ sí skul wọ́n á di àkàrà sínú àpò gbogbo epo wá rin sí ara
gbogbo àwọn olóyìn pé ọmọ ìyá alákà gbogbo aṣọ wọn lọ́mọ ti rí i láìgbà náà ní ti ń jẹ epo àkàrà. pé wéré tí mo bẹ̀rẹ̀ 1970 mo ti bẹ̀rẹ̀ sí jí wéré 1970 mo ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́. kódà tí Alhaji Wasiu Ayinde tó bá wá ṣeré ńlẹ̀ yìí nígbà tí mo wà lóṣèlú tí ìtò lọ mọ́níjà mi ń sọ fún pé wọ́n ní wá ṣeré ńlẹ̀ o ó ní mo máa ń rántí níjọ́ kan wá ṣeré ń wò mo ní kí mọ́níjà mi ó sáré lọ bẹ́ẹ̀ nígbà tí ń bọ̀ wọ́n tó fún olówó pé fún mi àti olú rẹ̀ Bánirẹ́ Ramani ọ̀rẹ́ mi gbogbo wọn lẹ́nu yóò mẹ́ta tí ń rí pé gan ìbànújẹ́ ló jẹ́ fún mi torí iṣẹ́ síìmù mi tí mò ń lò tẹ́lẹ̀ síìmù yẹn ti bàjẹ́ mọ́. èmi ni Wákìlì Òṣùpá ọmọ Adéyẹmí Àwúrèbe ẹ̀rọ ọba mi sọ̀rọ̀ mi lélẹ́yìí o 080 68 79 70 44 náà lẹ́ẹ̀fì máa pè bí tẹ́ bá fi bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ o lẹ́ẹ̀kan sí 080 68 79 70 44. gbogbo orin mi pátápátá máa jà mí tó dúró yìí kò sí àjọ lòbàdàn ní Adékúnlé Jẹun Sókè yìí máníjà mi ni o kò fi mí lẹ̀ ńgbà kankan tí n bá ṣẹ́jú sí lásán ó ti mọ tí mo wí ó ti mọ. ṣé àtiwò náà tí wàá máa bá mi ń bàdàn ìwò ló bèsì ṣùgbọ́n tí n bá ti ní play báyìí tí n bá ti pè ọ́ ń bọ̀ nù bó sálẹ̀ mo bá pè alẹ́ náà ní òde Ìbàdàn. orúkọ mi ni Adékúnlé Ayọ̀fẹ́ alias Jẹun Sókè manager Chief Wákìlì Òṣùpá. àwòkọ́ṣe ni gbogbo nǹkan ṣẹ́mà wọ́n ní tí a bá onírè kábọ̀ onírè yọ so president wa lónìí tí wọ́n jẹ́ Jẹun Sókè president Bọ́lá Ahmed Tinubu àwòkọ́ṣe wọn ni mo fi jẹ́ Jẹun Sókè. so nígbà tí eré bá ti ń dùn lọ tí a bá ti wà lójú agbo gbogbo àwọn display mi tí mo máa ń ṣe pẹ̀lú àwọn tí ó jẹ́ fans wa lójú agbo so àwọn ẹni wọn pe ọkùnrin Jẹun Sókè lọkùnrin yóò Jẹun Sókè lọkùnrin yóò ijó sì pọ̀ so tí bá ti ń jó bẹ́ẹ̀ ni so tá bá ti wà ní show báyìí kó tó di pé àwọn náwó gan wọ́n mọ̀ pé kí ni àwọn tí ọkọ̀ bẹ̀rẹ̀ show fún wa ká ti máa jó fún wọn tó rí pé yes orin yìí ìlú yìí kò ń ṣe wàsá. tó ṣẹlẹ̀ ni pé kọ́lọ́run Olódùmarè kọ́lọ́run kó ṣàánú fún wa tí ẹ̀ bá yẹ pé gbogbo sílẹ̀ tó ṣẹlẹ̀ kódà gbogbo ilé àbá ti ju ibi tí wọ́n wà ẹ̀ lọ a lọ sábìjan a lọ sí Ghana a lọ sí Port Novo a lọ sí Rimbe a lọ sí Kútọ́nù Àjàṣẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn so bet ṣùgbọ́n dídé nígbà tó lọ́n pé àsìkò òun ó tó báyìí so ló jẹ́ kí arọ agbàfọ́ lọ́hùn. so adẹ fẹ́ bá àwọn olólùfẹ́ wọn náà sọ. ìmọ̀ràn mi sí gbogbo olólùfẹ́ wọn ni pé gbogbo àwọn tí ó jẹ́ àwọn fans wa tipẹ́tipẹ́ olólùfẹ́ wọn gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bá mọ̀ tí wọ́n bá lè ṣe láti jẹ́ pé kí Ọlọ́run kó gbé wọn dìde kí a tó fi lè tún bẹ̀rẹ̀ show wa padà so ibi tí ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún wa so Ọlọ́run dẹ̀ ràn àwọn náà lọ́wọ́ torí pé ohun bẹ lẹ́nu nítorí incident yẹn kò gbá ohun ẹ̀ tó já sí. Òṣùpá Wákìlì bí mo bá ń bọ̀ kò sẹ́ni tí ọmọ mi nínú ilé orin Òṣùpá Wákìlì ọkọ Fúnkẹ́ tọmọdé tàgbà wọ́n ń fẹ́ tiwa ọkọ Mọ́túnráyọ̀ lólùyọ̀ lélẹ̀ ọkọ Àbíkẹ́ mo gbà fún yín o ẹnìkan ò ní í ṣe yín. gbogbo àwọn olólùfẹ́ Chief Wákìlì Òṣùpá Ànàbí wọ́n bá ní dìde ràn lọ́wọ́ sí wọn kí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá ní gbé wọn dìde. àgbà ni wọ́n ní Àwúrèbe ní South West Tower bí àgbà ni wọ́n. ẹ̀nà ẹ̀gbọ́ tẹ bá gbọ́ rẹ́kọ̀dù wa gan tí a ṣe last tẹ bá gbọ́ ẹ̀ ṣe bí Alhaji Dáúdà Ìpọ̀àkà iná ló ń kọrin ni. rẹ́kọ̀dù tí mo kọ́ ṣe láyé rẹ́kọ̀dù Olórùdípò rẹ́kọ̀dù tí mo kọ́ ṣe lákọ̀ọ́kọ́ 73 Alhaji Àyìnlá Ọmọníwúrà kọ́lọ́run forí jì wọ́n ọdún kan tí wọ́n lọ ṣeré lẹ́kọ̀ọ́ èmi náà lọ ṣeré lẹ́kọ̀ọ́ mo lọ ṣeré fáwọn ẹlẹ́ran lájégúnlẹ̀ bí wọ́n ti wá dé yíyọ́ náà pé ọmọ kan wọ́n ní epo àkàrà ń ṣe mí kan láwọn èèyàn wá mú wọn wá wọ́n ti bá mi ní pé ṣé epo àkàrà ló bí ọ ni mo ní ọmọ náà ni mo jẹ́ fún wọn torí pé ohun tá a bá ti bá níwájú wọ́n ní òǹbí ni tó ń wo ni torí à ń ṣe dáadáa pẹ̀lú mi kọ́nà aláàánú kọ́ bá ń forí jì wọ́n tí máwọn Alhaji Fatai olówó ń yọ̀
gbogbo àtàn náà gbégbà àjọ gbégbà ni tó pé gbogbo wọn náà wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n fẹ́ràn mi gan o Àlàjí Wàsíù Àyìndé àná wà ńgbà yẹn náà. Òṣùpàdé ẹ wá wo wákìlì máa bọ́ o Àwúrèbe lórin tiwa mo kó nílé pé ẹ kú ilé ẹ wá bá wa jó mo kálejò káàbọ̀ ẹ wá bá wa jó Òṣùpá ń kọrin wákìlì ń pèdè Àwúrèbe èdè tuntun action yìí kọ yọyọ mo tún ti gbódù dé ẹdìdò jíjó wákìlì mo tún ti gbódù dé ẹdìdò jíjó wákìlì orin tó ṣíṣí lọ wà lọ́wọ́ wa láìpẹ́ ọjọ́ wọn ò mọ Òṣùpá ní bàbá kọ́kọ́rọ́ ayé kò sí lọ́dọ̀ ẹnìkan o lọ́wọ́ Ọlọ́run lọ́mọ wá kọ́kọ́rọ́ ayé kò sí lọ́dọ̀ ẹnìkan lọ́wọ́ Ọlọ́run ọba ni ẹni ebi ń pa kọ́mọ bàrà jẹ́ ẹni tó yó máa yọ láyọ̀ jù ntọ́kọjú sẹ́nìkan lè kọ̀yìn sẹ́nì kejì láyé o ẹ fọ̀rọ̀ yìí sẹ̀rí ọ̀rọ̀ báyé ṣe ń lọ aláùsá àti lóye ẹ̀bẹ̀ là ń b'Olúwa mi o mọ̀ sọ wá dẹ̀ ní ẹ̀yìn o ẹgbà yìí o ènìyàn ẹgbà yìí òṣìṣẹ́ wà lóòrùn gan àwọn abánináwó wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀